Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ ìwé ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹfà oṣù kínní ọdún 2026. Àkòrí ìrèdí fún ọgbọ́n. Ìwé orin 3:9. Ẹ̀yin olùgbàlà tí ó dá ọ̀run òun ayé. Ẹ̀kọ́ àkọ́sórí. Láti gba ẹ̀kọ́ ọgbọ́n, òdodo àti ìdájọ́ àti aiṣègbe. Ìwé Òwe orí 1 ẹsẹ̀ 3. Bíbélì kíkà. Ìwé Òwe orí 1 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 6. Òwe Solomoni ọmọ Dafidi ọba Israẹli, láti mọ ọgbọ́n àti ẹ̀kọ́, láti mọ ọ̀rọ̀ òye, láti gba ẹ̀kọ́ ọgbọ́n, òdodo àti ìdájọ́ àti aiṣègbe, láti fi òye fún aláìmọ̀kan, láti fún ọdọmọkunrin ní ìmọ̀ àti ironu. Ọlọgbọ́n yóò gbọ́, yóò sì máa pọ̀ sí ilé ẹ̀kọ́, àti ẹni òye yóò gba ìgbìmọ̀ ọgbọ́n, láti mọ òwe àti ìtumọ ọ̀rọ̀ ọgbọ́n àti ọ̀rọ̀ ìkọkọ wọn. Ẹ̀kọ́. Ìwé Òwe bẹ̀rẹ̀ pẹ̀lú ìkéde kedere nípa eredi rẹ̀, láti fúnni ní ọgbọ́n, ìbáwí àti òye. Àwọn ẹsẹ̀ wọ̀nyí fi ìpìlẹ̀ lélẹ̀ fún ohun tí ọgbọ́n Ọlọ́run jẹ́ ní tòótọ́. Kì í ṣe òye tàbí ọgbọ́n inú lásán, ṣùgbọ́n ìjìnlẹ̀ òye ìwà rere, ìfòyemọ́tẹ̀mí àti ìtọ́sọ́nà ìgbésí ayé gbígbésẹ̀ tí ó fi ìdí múlẹ̀ nínú ọ̀wọ̀ fún Ọlọ́run. Solomoni òǹkọ̀wé yìí jẹ́ ọkùnrin kan tí a fi ọgbọ́n àrà ọ̀tọ̀ bùkún, ó sì lò ó láti darí orílẹ̀-èdè. Ṣùgbọ́n níbí ó pín pé ọgbọ́n kan náà wà fún gbogbo ènìyàn: àwọn aláìmọ́, àwọn ọ̀dọ́, àti pàápàá àwọn ọlọ́gbọ́n tí ó fẹ́ láti dàgbà ní ọgbọ́n. Nínú ayé tí ariwo àti ìdàrúdàpọ̀ kún inú rẹ̀, ọ̀rọ̀ Ọlọ́run sì jẹ́ orísun ìfihàn àti ìdarí tó ga jùlọ. Ọgbọ́n nínú òwe kò palọ́lọ́. Ó jẹ́ ìtọ́sí ọ̀nà tí ó túmọ̀ láti ṣe àpẹẹrẹ àwọn iṣẹ́, àwọn àṣàyàn àti àwọn ìwà wa. Ó máa ń jẹ́ ká máa gbé ìgbé ayé òdodo, ká máa ṣe àwọn ìpinnu tó tọ́, ká sì máa rìn ní ìwà tó tọ́. Èyí tún bá ohun tí Pọ́ọ̀lù sọ nínú ìwé Tímótì kejì orí 3 ẹsẹ̀ 16, níbi tí a ti fi gbogbo ìwé mímọ́ fúnni fún ìkọ́ni, ìbáwí, àtúnṣe àti ìdánilẹ́kọ̀ọ́ nínú òdodo. Láti rìn nínú ọgbọ́n ni láti rìn ní ìbámu pẹ̀lú ìfẹ́ Ọlọ́run. Ó ń béèrè ìrẹ̀lẹ̀, ẹ̀mí tí a lè kọ́, àti ọkàn àyà tí ó múra tán láti dàgbà. Jésù pàápàá, nígbà tí ó wà ní ọmọdé, ó ń dàgbà ní ọgbọ́n àti pẹ̀lú ojúrere lọ́dọ̀ Ọlọ́run àti ènìyàn. Èyí fi hàn wá pé ọgbọ́n kì í ṣe ohun tí ó ṣìṣì. A gbọ́dọ̀ lépa kí a mọ ìwúlò rẹ̀ àti láti fi sí ìṣe. Ẹ̀kọ́ àmúrelé. Ọgbọ́n ni ìpìlẹ̀ fún ìgbésí ayé oníwà bí Ọlọ́run, àti pé a fi fún àwọn tí ó fi ọkàn ìrẹ̀lẹ̀ wá lọ́fẹ̀ẹ́. Àdúrà. Olúwa, mo dúpẹ́ fún ẹ̀bùn ọgbọ́n tí mo rí nínú ọ̀rọ̀ rẹ. Ràn mí lọ́wọ́ láti gba ìtọ́ni tinútinú mi àti láti fi sí ìṣe ní gbogbo ìgbésí ayé mi. Kọ́ mi láti rìn nínú òdodo, òye àti òtítọ́ rẹ, ní orúkọ Jésù. Àmín. Bíbélì ní ọdún kan. Ìwé Jóòbù orí 10 dé orí 13. Títí di ọ̀la, ó dàbọ̀.